mo rìn jágúnjágbò mo tún kiri káàkiri mo gba Iléṣà lọ o mo ti Iléṣà bọ́ sẹ́kọ̀ọ́ wọ́n lẹ́yìn tá a wú tó ti padà Iléṣà nítorí pé a fẹ́ béèrè ìrànlọ́wọ́ èèyàn ó sì á di pé àwọn àǹsí wàhálà káàkiri ṣùgbọ́n ẹni tó kú àti ẹni tó sọnù ìjọ kan wọn ò ríra wọn he mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń tẹ̀lé mi láti gbà ẹ wá tí ẹ ò padà rárá bá a ṣe ń gbé wá lẹ̀ ń gbà á mo tún ti gbé mi wá nítorí pé òdodo ló mórílẹ̀ lékè gbogbo tí ó bá ti sí rọ́ńbẹ̀ tí ò sí wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n tí bà nǹkan jẹ́ nǹkan yẹn gbọ́dọ̀ dà ìrìnkèrindò Gbẹ́ngà Adébóyè àti àwọn gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ olórin fújì oníjùjú even àwọn tí èso ń jùjú àwọn àfáà àwọn ọ̀rẹ́ ìkọ̀ọ̀kan ni mo ní màá mọ̀ wá mi wàá fẹ́ rọ̀ṣẹ̀ àwọn èèyàn fẹ́ kí n máa gbé wá lójoojúmọ́ kí n gbé kan wá lónìí kí n gbé kan wá lọ́la ẹ jẹ́ ká máa wò délẹ̀ tàbá wò délẹ̀ tán á ti máa mú mi á máa fi hà ọ̀pọ̀lọpọ̀ tí ń rò lọ́kàn tààtún lélẹ́yìí o ọ̀pọ̀lọpọ̀ tí máa rò lọ́kàn pé mọ mọ́ máa yẹn pẹ̀lú ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù wọn àpé méjì àwọn méjèèjì yẹn náà jọ máa ń rìn mọ́ máa yẹn ọmọ ìlú kan náà ni wọ́n mọ́ máa yẹn ẹnu ẹ̀ mú gan mọ́ máa yẹn aláwàdà ni àti wá àtẹ̀yìn who is that man àlejò mi lénìí tí a máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kí ni àjọṣepọ̀ wọn rí pẹ̀lú Gbẹ́ngà Adébóyè ìpele àkọ́kọ́ nù tá a bá mú yẹn tán a wà tún mú ìrìnkèrindò wọn pẹ̀lú ẹ̀rẹ̀kẹ́ ṣùgbọ́n ìta fẹ́ wò yìí ti Gbẹ́ngà Adébóyè àti alájẹjù ni gbogbo Nàìjíríà gbogbo àgbáyé ń retí yín ẹ kọjú sílẹ̀ ẹ bá ní sọrúkọ yín ká má rò pọ́tọ̀ lẹ́ni agbéyà. ká má rò pé fẹ́ẹ̀kì ni. adúpẹ́ lọ́lọ́run Adébánjọ Akọsílẹ̀ lórúkọ tèmi Ọbalọ́lá tí gbogbo ẹ̀ mọ̀ sí alájẹjù ìtumọ̀ Ọbalọ́lá ni pé wọ́n jọba o ta ìjọba kọ́ ló ń jẹ́ kí ọba àlúwa kó gbó kó tọ́ ọba àlúwa ó ṣẹ̀ sí 40 years birthday ni tó bá dàgbà tó bá dògbó tó bá lọ síbi tágbà ń rè ìdílé 5 lọ́kàn tí ó jọba kó tó kan ìdílé wa sẹ́rí mọ̀ kó wa lọ́la ní mí jọba báyìí ìdílé 5 péré ọba ṣẹ̀ṣẹ̀ sí 40 years birthday yóò sì dàgbà yóò dògbó ó ti lọ ọdún kan kó tó ṣe 40 years birthday lórí àléfà bẹ́ẹ̀ ni 60 ni bàbá kó tó jọba 100 àwọn ìdílé 5 ẹni láti gbọ́dọ̀ jọba kó tó wá kàn ìdílé wa ó lè jọba o mo sọ rí o kò ń ṣépè di Ọbalọ́lá ni mí mi ò ṣépè gbogbo ẹ̀ ló rí mọ̀ pé kẹ́ ẹ bá ṣe kábíyèsí fún mi kò mọ̀ lè wọ̀ torí mọ̀ pé wọ́n yà á jọba tàìjọba kọ́ o yà á jọba wọn kò jọba olùmí ìtẹ̀mọ́ bẹ̀rẹ̀ kọ́ ọdún mélòó náà fẹ́ lò tí wọ́n fi lọ tó fi kàn dílé ọmọ ní kò kàn mí. tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run eléyìí ni alájẹjù a gbọ́n kan lé ní o ọ̀rọ̀ ó sì bọ́ o ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ Gbẹ́ngà Adébóyè ń gbà yẹ ẹ̀ èwo ni hùn nísìn. Gbẹ́ngà lọ dárúkọ tó fi dàn án lè gara rárá. kí ló dé. ọmọ Adébóyè gbẹ̀ngbẹ̀ tí èlé kí ló dé tí mi ní mo Gbẹ́ngà Adébóyè sọ ẹ kó tẹ̀ tún bí mi. ọmọ Àjẹsà ní yín náà. sọ ẹ kó bí mi níyìn. ọmọ Àjẹsà ní ìwà yín méjèèjì jọjọra èkó dẹ̀ lẹ́ni ẹ wà. ìwà yín jọjọra sọ ẹ kó tún máa bí mi pẹ́sẹ́ mi mo Gbẹ́ngà Adébóyè. kí ni tó máa yẹn nísìn kí ni tó máa yẹn ti ń dún bẹ́ẹ̀ tó fẹ́ gbọ́n tí ọ̀kan. wọ́n bẹ̀rẹ̀ pé kí mo mọ Gbẹ́ngà Adébóyè sọ ẹ kó tún máa bí mi àmọ̀ràn bí ní Ọ̀yọ́. bó o lè ṣe jẹ́ pẹ̀lú Gbẹ́ngà. tí n bá ní mọ sọ in fact ọjọ́ ò lọ. kọjọ lọ náà ni. torí mi ìmọ̀ tí n bá ti mi ìmọ̀ bí tí n bá ti bẹ̀rẹ̀. ẹ mú láti bì kan lórí ọ̀rọ̀ Gbẹ́ngà èmi Gbẹ́ngà ọ̀rẹ́ ni wá. nígbà tí àwa wà ní Channel 7 láyé NTA 7 tí ẹ̀rẹ̀kẹ́ ṣọ̀kalẹ̀ Tẹ́jú Oṣó tá a ti ń ṣeré Gbẹ́ngà wà ní LTV 8 ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní LTV 8 ńgbà yẹn bẹ́ẹ̀ tí gbà yẹn òkìkí ẹ̀rẹ̀kẹ́ tó bá ti dago mẹ́jọ báyìí wọ́n tilẹ̀kùn ni wípé wọ́n fẹ́ lọ wo ẹ̀rẹ̀kẹ́ ṣọ́ọ̀bù ẹ̀rín kẹ́miyẹ o wọ́n fẹ́ lọ wo ẹ̀rẹ̀kẹ́ ṣọ́ọ̀bù àti alájẹjọ wọ́n fẹ́ lọ wo wá o ńgbà náà tó kìkì kan ṣùgbọ́n ńgbà tó yá àwa rò pé ẹ jẹ́ kọ́kọ́ tún sún ká tún máa ṣe program ní LTV 8 bá a ṣe dé LTV 8 lèmi Gbẹ́ngà la ríra wa ibẹ̀ lásán àtijọ́ bẹ̀rẹ̀
torí mi lè sọ tán bẹ̀ lájú ẹ̀ torí ìwà dẹ́ẹ̀dẹ́dẹ́ ní èmi Gbénga jọra àwọn àárín wo lẹ́jọ́ rìn àwọn òjò jọra àwọn àwa wo ni wáyé tó jọra èwo ni ò jọra àwọn àárín wo lẹ́jọ́ rìn nígbà yẹ. èmi Gbénga rìn o torí ńgbà yẹ Gbénga ó mú mi mọ ọ̀pọ̀lọpọ̀ yẹn mo mọ òbí ẹ̀ ó mọ òbí mi nípa ibi bẹ́ẹ̀ mi Gbénga ṣe rìn bóyá màmá rántí gbà yẹn gbà tí kò sí tí wọ́n dá Ọ̀ṣun state sílẹ̀ tí ilé wọn ní kí oníkàkú máa lọ sílùú ẹ̀ Ọ̀yọ́ state dá dúró Èkìtì dá dúró nígbà náà Gbénga Adébóyè náà lọ pè ní OSBC àbí nǹkan kan ní Àkúrẹ́ ńgbà yẹn tán ní kí Gbénga wá máa ṣe program Gbénga wá ẹ̀mí ẹ̀tẹ̀rẹ̀ kẹ́kàn àjọ lọ ṣe program ńgbà yẹn. o ti ń gbúrò yín tẹ́lẹ̀. ó ti ń gbúrò wa tẹ́lẹ̀ àwa ó ti ń gbúrò wa tẹ́lẹ̀ lájọ lọ ṣe program ńgbà yẹn náà so nígbà náà fàájì pọ̀ ẹni bá mọ Gbénga tó wá lòun kì í ṣe fàájì kò mọ Gbénga onífàájì jọ ni wá mo máa ń wá Gbénga lọlé ọ̀rẹ́ tó bá ní tó bá ti mọ lé ẹ̀ kì í sọ̀rẹ́ ẹ̀ bẹ̀tẹ̀ ọ̀rẹ́ tó bá ti mọ lé ẹ̀ tó mọ bàbá ẹ̀ tó mọ yẹ òun la máa ń pè lọ́rẹ́ Gbénga kò ṣàwàdà tó yẹ èdè tó bàbá ẹ̀. bàbá Gbénga ṣàwàdà. yáyáyáyá ilé ní Gbénga ti bá wàdà wo Dan Kasim àjọ wà náà ni tí bàbá bá fẹ́ pe Dan Kasim báyìí tó bá lọ rí bàbá bá ní ẹjọ́ bàbá máa béèrè lọ́yẹ̀ ọ̀rẹ́ yín yẹn ń kọ́ tábà níta náà ni Dan Kasia Dan Saraka ó mọ̀ ọ́ fẹ́ kọ́ sọ́ọ̀fù bàbá ni Dan Saraka Dan Kasia kìnìkan bá ní Dan Kasia orí rẹ pé Dan Kasia mọ̀ so bàbá jẹ́ nìkan tó jáláwàdà mo rántí ijọ́ kan tá a lọ bá Gbénga ṣe bá a ṣe dénú lé wọn báyìí bàbá bá ní ẹ̀rẹ̀kẹ́ ní sọ́ọ̀bù ìwọ ló sùn yàrá mi torí ẹ̀rẹ̀kẹ́ nìkan ló gbọ́ bèrè wa nu wa àṣẹ bàbá ti kẹ́ bẹ́ẹ̀dì ilẹ̀. bàbá Gbénga ti kẹ́ bẹ́ẹ̀dì ilẹ̀ àwa wọ́n wà ń sàlẹ̀ bàbá ní ṣé ẹ̀rẹ̀kẹ́ sọ́ọ̀ ti lọ sọ ẹ̀rẹ̀kẹ́ ti lọ ẹ̀jẹ̀ bàbá ní gbọ́ àrò yìí báyìí bóyá ẹ̀rẹ̀kẹ́ àti ọmọ tó gbé wọlé ń jẹun pa ni o bóyá bẹ́ẹ̀dì bá lù gbọ́ọ̀mù sẹ̀dẹ̀mọ́ pélé pákó ni ilé wọn lọ́dún pàmò bàbá ní sẹ́mọ̀ sọ ń gbẹ́ ẹgbẹ́ so comedian ni bàbá Gbénga Gbénga Adébóyè jẹ́ ká padà sí orí ọ̀rọ̀ wa Gbénga Adébóyè jẹ́ ẹnìkan tí Ọlọ́run yàn àkàndá èèyàn ni Gbénga Adébóyè. alright ìyẹn nìyẹn bẹ́ẹ̀ yẹn àjọṣepọ̀ owó lẹ́tún jọ ní tẹ́ ẹ lè jẹ́ ká mọ̀ nínú ìrìn àjò láyé. nínú ìrìn àjò ní Gbénga ó máa ń wá mi èmi náà dẹ̀ máa ń wá lára ìrìn àjò ní Gbénga ńgbà tí sẹ́ẹ̀sì àmọ̀ pé Gbénga ti níyàwó kan tẹ́lẹ̀ tó bímọ méjì fún tí gbogbo wa mọ̀ ìyàwó àkọ́kọ́ ṣùgbọ́n ẹ máa ń jà sọ̀ lórí ọ̀rọ̀ fámìlì ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ tí bó ṣe fẹ́ yàwó kejì àti fẹ́ yàwó kejì yẹn kò sẹ̀yìn nínú ẹ ṣe ìyàwó yẹn wà ní skul ìyẹn tó bímọ fún iléèwé ló wà nígbà yẹn ní Ogun State ló ti ń lọ sí skul Gbénga wá láìkẹ́ gan gbogbo ìgbà Gbénga máa ń sọ fún alájẹjù ọmọ ìwú mi mo fẹ́ fẹ́ sílé níyàwó ọmọbìnrin dẹ̀ ní òun lè fẹ́ Gbénga torí òun náà ti lẹ́nìkan tó fẹ́ fẹ́ tán ti jọ ń wọléwọ̀de ìyẹn ò sí Nàìjíríà labasẹ̀ bẹ̀ ṣiṣẹ́ mo wà lára àwọn tó yẹ kí Gbénga fẹ́ torí wòlíì mi ló fi jẹ́ kí Gbénga fẹ́ nígbà náà ló fi gbà láti fẹ́ Gbénga kódà nígbà tí ìyẹn ránṣẹ́ wáyé pé òun bọ̀ Nàìjíríà o agbóhùnkúwò mi ló fi dìyàwó Gbénga lẹ́nu kẹbàá mọ̀ bẹ́ẹ̀ mi Gbénga bá a ṣe súnmọ́ra wa tó ọ̀pọ̀lọpọ̀ artist ló jẹ́ kí lóyún ni wọ́n ti pàṣẹ mímọ́ Gbénga Adébóyè so kò dẹ̀ síbi tẹ́ Gbénga ò wọ̀ tán kò síbi tá àjọ wọ̀. mo lẹ wọ ẹjẹ àmọ́ bí ẹ wọ ẹ sọ bí ẹ wọ bí mẹ́ta mẹ́rin. ọ̀sán ti rọ̀ sí mi. èmi ẹ̀wọ́ ẹ̀rọ tó ṣẹlẹ̀ la fẹ́ mọ̀ ẹjẹ àmọ́ bí tẹ́ ẹ wọ bí mẹ́ta mẹ́rin. ẹjẹ ìsọ̀kan tó pààyàn lẹ́rìn à ń bọ̀ láti Èkó àjọbí ewé wà ń bẹ̀ ó dàbí pé abẹ́ ìfagbọ̀rọ̀ àjọ àánú mọ́tò ní ẹ̀rẹ̀kẹ́ wà ní mọ́tò a bá ń sọ̀rọ̀ bọ̀ bá a ṣe wá ń bọ̀ gbogbo ọ̀rọ̀ táwa ń sọ Gbénga ní àfẹ́dọ́dọ̀ ìyá kan ìyá Fúlàní wọ́n ń pè ìyá yẹn ní ìyá Fúlàní ní Gbọ̀ngán ẹ̀sẹ̀ pé ọdẹ Òmu àti Gbọ̀ngán ní Gbénga ló fi mọ́ ń pè ara ẹ̀ ní Ọ̀dẹ́gbọ̀n ìyá rẹ̀ Gbọ̀ngán bàbá rẹ̀ ọdẹ Òmu ó ní a máa yà lọ ní màmá yẹn ló tọ́jú ìdàgbà ìyá Fúlàní àwa ń sọ̀rọ̀ bọ̀ wá ní gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ní mọ́tò ó ní kò sọ́ọ̀ tá a máa sọ ó ní ìyá Fúlàní máa gbọ́ mo ní àsọjí sájẹ́ ni tó fẹ́ fi mọ̀ pé a fẹ́ gbọ́ kò lè gbọ́n táwọn ìṣẹ̀ èmi sì máa ń dẹ̀jà mo máa ń dẹ̀jà gan o kò tún tẹ́ sọ
mi ò nígbàgbọ́ bẹ́ẹ̀ lóògùn kan ṣe kíní kan mi ò ẹ sáfẹ́ mọ tó bá ń ṣẹlẹ̀. n bá sọ fún mo ní èèkó nígbọ́n tá a wí bá a ṣe kọjá àbàdàn tá a wọ ọ̀dọ̀ mọ̀mọ́ tá a páàkì lọ́dọ̀ ìyá fúlàní tí buwa bọ́lẹ̀ ọlọ́run ló ní kó jẹ́ pé mi mú wáìnì ilẹ̀kùn bá ní Gbénga ti lọ sọ fún bá a ṣe bọ́lẹ̀ bá ìyá fúlàní kan náwó sí mi ní mọ̀mọ́ ní ìwọ ń tiẹ̀ gbogbo ń tẹ́ ìsọdún mọ́tò pátápátá mo gbọ́ ìwọ ń dẹ̀jà ó ní mi gbọ́ mo kàn dọ̀bálẹ̀ ni mo bá di mọ̀mọ́ lẹ́sẹ̀ mú n bá bẹ̀rẹ̀ sí ilẹ̀ mọ̀mọ́ ẹ̀dá fún mi mọ̀ pé ẹ gbọ́ ìrọ̀ wo ló sọ bẹ́ẹ̀ o gbogbo obìnrin là jẹ́ láì rí yín. ọlọ́run ló fún nímọ̀ ìmọ̀ tó lọ́n fún ìyanu ìmọ̀ tó fún nu. ngbẹ wa dọdọ ya. ngbà tá a dọdọ ya musa bẹ ya ìyá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbogbo tá à ń sọ ní mọ́tò ni mọ̀mọ́ yẹn gbọ́ mo wá ń wo Gbénga bíi áńgẹ́lì kan torí orú ẹ̀ ò ṣẹlẹ̀ sí mi rí kí n máa sọ̀rọ̀ mí kẹ́kẹ́ nìkan máa sọ pé gbogbo tá à ń sọ ló ń gbọ́ ó ṣẹlẹ̀ sí mi Gbénga adé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà yẹn kò sí fóònù tábà sọ pé kò sí fóònù kábà ní fóònù náà fi sọ bàbá kan wà ní ìlú àwọn Gbénga ní ìlú dádì ẹ̀ bàbá yẹn ní owó gan ọ̀pẹ́ jì ó dà pé ọ̀pẹ́ jì náà pé bàbá yẹn àbúrò ló jẹ́ fún bàbá Gbénga kọ́mẹ́dì gidi ni bàbá ọ̀pẹ́ jì mo ṣe ń sọ gbogbo àwọn tó bá mọ̀ àwọn náà wọ́n ti fàgbà jù wá lọ kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ kẹwàá so bàbá yẹn àti bàbá Gbénga wá ń jà bàbá yẹn dẹ̀ ní olówó ìlú yẹn ni bàbá yẹn ó wà pa gan gidi bàbá Gbénga ní chọ́ọ̀chì ìyàwó bàbá yẹn lọ chọ́ọ̀chì bàbá yẹn wá sọ fún bàbá Gbénga pé òun fẹ́ kí ìyàwó máa wá bẹ̀ mùsùlùmí lòun òun fẹ́ kó máa wá chọ́ọ̀chì bàbá náà yarí pé láéláé ọgbọ́n bàbá yẹn wá fẹ́ bá bàbá Gbénga jà ó wá dúró de Gbénga báwa ṣe Gbénga ṣe jẹ́ ń bọ̀ báyìí ilé bàbá yẹn la yà sí torí aláwàdà ní Gbénga pẹ̀lú bàbá yẹn bá ṣe bẹ́ẹ̀ ló bá ń fẹjọ́ bàbá sùn ó ṣe bá ní kíyàwó ní ọmọ sọ sí ẹ ọ̀rọ̀ tí mo sọ yìí ó di wàhálà débi pé Gbénga pẹ̀lú àwàdà pẹ̀lú gbogbo ẹ̀ ní Gbénga fi yanjú ẹ̀ mi mọ ohun tí ẹ lè sọ ń pa Gbénga ò kíá. kí ló tún ṣẹlẹ̀ rí láàrin yín tá a lè gbọ́ torí pé àtìkú àti gbogbo tẹ́ ẹ jọ dé ẹjá gbọ́ díẹ̀. ṣé ok ìjọ kan Gbénga ti Abẹ́òkúta bọ̀ ó ń tibì kan bọ̀ fúnra rẹ̀ ni o ó wá pa ìyàwó mi lọ rajà ní Odinjo àbí kí ni ti ń porúkọ tí wọ́n ti ń tajà yìí ṣe ní Ìbàdàn lọ́nà Abẹ́òkúta kíní kan ní pápá Láǹtòrò ìyàwó mi bá rajà tán Gbénga wá bọ̀ ìyẹn gan fọ́ọ̀nì sẹ́mi bí ìyàwó mi ṣe ń bọ̀ Gbénga wá ń bọ̀ ìyàwó mi ti dúró ń wá mọ́tò tí ó bá ń kó gbogbo ọjà tó ń rà lọ sí ṣọ́ọ̀bù Gbénga wá rí mọ̀ pé ìyàwó mi ni òun dẹ̀ kibì kan wẹ̀ lábẹ́òkúta inside Abẹ́òkúta yẹn ó ti kọjá ó bá padà so ló bá pe ìyàwó mi ó kàn sẹ́wọ́ sí ìyàwó mi ti rí mọ́tò kíní kan bí ìyàwó mi ṣe ń kí Gbénga ọ̀dọ́ ìyàwó mi lóhùn bó ṣe ń kí tó Gbénga ọ̀dọ́ ìyàwó mi lóhùn bẹ́ẹ̀ ibi tó ti ń bọ̀ ìyàwó mi wá ń sọ fún mi ó ní bọ̀dá Gbénga ló gbé mi dé mẹ́ràn yàrá mẹ́ràn ó ní bóun ṣe bọ́ọ̀lẹ̀ báyìí ó ní kó mọ sọ̀rọ̀ tóbi mo ní kí ló dé tó náà. ọ̀sọ́ lọ sí nǹkan bẹ̀ kan ni. ta ló mọ̀. kọ̀tà kẹ́ẹ̀dì kankan náà ni. kò kẹ́ẹ̀dì kankan tó fi lọ so Gbénga ó jẹ́ nìkan tó jẹ́ èèyàn takuntakun. ìkànnì agbúrò pé òun àtẹ̀rẹ̀kẹ́ kọ́lọ́ máa fọ̀n kẹ́rẹ̀kẹ́ ọ̀fọ̀n kò náà pé wọ́n láwọ̀ kan rí. ṣe ẹ gbọ́ sí nígbà náà. máa bọ́ gbọ́ sí mo tiẹ̀ wà mẹ́rin kí n pé mo gbọ́ sí. àkè ló ṣẹlẹ̀. láti ìgbà tí mo ti mọ Gbénga kò sẹ́ni tó bá Gbénga ńláwọ̀ ṣùgbọ́n ẹ̀rẹ̀kẹ́ ni ṣọ́ọ̀bù ló bá láwọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. àwọ̀ ìjà níjàwọ̀ yẹn o. nígbà tí kìí ṣèjà náà gbọ́n mi ṣe òtó ni Ọlọ́run sì ṣe àparí. kí ló dájà lẹ̀. n tó dájà lẹ̀ ni pé Gbénga ti dé ó dà pé àwọn fíbà fẹ́ ṣe nǹkan kan wọ́n wá fẹ́ kan donate Gbénga Adébóyè àgbà fíbà ni òun gan ni ká sọ pé ẹ̀ńtọ́ dá fíbà lẹ̀ ẹ̀rẹ̀kẹ́ náà àgbà fíbà ni gbogbo wa wá wọlé ńgbà tá a wọlé tán wọ́n ti gòkè wọ́n ti jókòó lọ́ba ní ká máa donate mẹ́wàá ń gbogbo táìmù dẹ̀ ń gbà yẹn dẹ̀ ní a máa ń fẹ́ dúró kí Gbénga sọ̀rọ̀ kí gbogbo wa tó kọ́ mi. kí ló dé. kí ló dé. torí pé a mọ̀ pé in fact ó máa ń wùwà kó tiẹ̀ sọ̀rọ̀. kí ló dé. torí tó o bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó o bá sọ yóò kàn ta ẹ̀ so it's better yẹ kó kó sọ tiẹ̀ kí wọ́n tó sọ torí tó o bá sọ yóò kò sí bó tilẹ̀ ṣe bẹ́ẹ̀ kẹ́ ṣe dìde nìyẹn lọ́ba ní ọ̀n donate owó ẹ̀rẹ̀kẹ́ sẹ́ àdẹ̀sẹ̀ gba MC kan ní tówó ti gbà tó wà pọ̀ ẹ̀rẹ̀kẹ́ pọ̀
so ẹ̀rẹ̀kẹ́ náà bá dìde òun náà fẹ́ ṣe kíní ẹ̀rẹ̀kẹ́ bá dìde ó bá náwó ó ní fún tẹ́ fẹ́ ṣe ó ní mo donate 5,000 naira nígbà yìí ẹ̀rẹ̀kẹ́ nìyẹn o ní ẹ̀rẹ̀kẹ́ owó gidi ní 5,000 gbà náà. náà bá pàtẹ́wọ́ gbàgbàgbàgbà Gbénga ṣe báyìí kò sọ̀rọ̀ Gbénga ṣe báyìí gbogbo èèyàn náà bá pe Gbénga ìwọ náà kí ló fẹ́ donate ó dà pé ibi tí Gbénga ti ń bọ̀ sẹ́ńjì owó tó bẹ́ẹ̀ kò tẹ̀ expect pé wọ́n fẹ́ donate Gbénga bá dúró báyìí ó ní wẹ́ẹ́ ó lèmi náà ẹ̀rẹ̀kẹ́ ó ní fún mi 5,000 ó mọ̀ pé ó wà lẹ́rẹ̀kẹ́ ó ní fún mi 5,000 naira lọ́wọ́ ẹ̀ ó lèmi náà fẹ́ donate ẹ̀rẹ̀kẹ́ bá òun náà bá ṣe ṣèbọ́ọ̀rẹ́ mi ni ẹ jẹ́ kí n ya ó ní ya òun gbàgbọ́ 5,000 gbàfọ́ ní kó fún wọn ó ní kó fún ẹ̀rẹ̀kẹ́ bá kó 5,000 òun ló lé kó ó ní kó fún wọn kó gbà lọ́wọ́ rẹ ó ní kó fún wọn ẹ̀rẹ̀kẹ́ bá kó fún wọn ó ti sọ fún ẹ̀rẹ̀kẹ́ pé tó máa dé inú mọ́tò òun máa fún ẹ̀rẹ̀kẹ́ èmi sì mọ̀ pé kò sí owó kankan lọ Gbénga torí tá a ṣe fàájì Gbénga ló ṣe fàájì ń bẹ labádébi tá a ti ṣe fàájì ní sẹ́mínà bá a ti ń ṣe ẹ̀rẹ̀kẹ́ ti ń kánjú ó lọ bìkan náà Gbénga ó yá lọ́nú mọ́tò kò lọ kó owó tó fẹ́ fún mi wá àbí Gbénga ò tiẹ̀ dáhùn ló ń ṣe nígbà tó bẹ̀rẹ̀ sí sọ Gbénga ní ìwọ lówó yún lára ṣé bí wọ́n lówó yún lára tó sáré sanwó èmi ò lówó kan tí mo fẹ́ san ẹ̀rẹ̀kẹ́ kan kó fóònù Gbénga lo fóònù méjì mẹ́rin bẹ́rẹ̀ kẹ́ sí kó lọ nìyẹn eré la pé àwàdà ni ẹ̀rẹ̀kẹ́ ọmọ kó fóònù ńlẹ̀ ẹ̀rẹ̀kẹ́ kó lọ ìjọ kìíní gbà tó dijọ́ kejì àbíjọ́ kẹta ni Gbénga wá bá mi lé gbà mí gbé dọ̀pẹ́ mu ló bá fẹjọ́ ẹ̀rẹ̀kẹ́ sún mi wá sọ fún ọ̀rọ̀ tó tẹ̀ sọ ń jọ́dọ̀ sí ẹ̀rẹ̀kẹ́. ó wà lọ́wọ́ ẹ̀rẹ̀kẹ́ abádébẹ̀ mọ́ ní òkè kó mọ̀ rí mo ní mo ti bẹ́ẹ̀rẹ̀kẹ́ sọ̀rọ̀ ó máa kó fóònù ẹ̀ mo ní kẹ́rẹ̀kẹ́ kó fóònù Gbénga fún Gbénga ó sì máa sísì fóònù ẹ̀ ó ló sísì 5,000 ó ní kò fún wọn ó lóun lọ́dẹ̀ sọ ó ní sẹ́ kó yẹ ká máa jẹ́rìí ara wa ni ó lóun jẹ́rìí ẹ̀ ló ń ṣe kó 5,000 lẹ̀ Gbénga náà tún sọ pé àwọn olóyún ẹ̀ tó fi kó 5,000 lẹ̀ mo ní gbàgbé ẹ̀rẹ̀kẹ́ lórí 5,000 wọ́n ló kó fún mo ní kó sẹ́ẹ̀tì ẹ̀ fún Gbénga ẹ̀rẹ̀kẹ́ bá kó ó ní kó gba sẹ́ẹ̀tì ẹ̀ Gbénga bá yarí olóyún àwọn nígbà olú bá san 250,000 lé lórí owó kíni olówó tó yẹ kóun rí lánàá lórí fóònù àti lẹ́ni ọ̀rọ̀ ẹ wá lé débi pé a bẹ̀rẹ̀ sí gbẹgbẹ aṣáyanjú ẹ̀ ṣá ó jẹ́ nǹkan tó fọ́ọ̀nì tó jẹ́ kọ́mẹ́dì tí mo rò pé yóò yẹ kí lè dìjà torí mi bọ́jà lẹ́nu Gbénga ẹ̀ ó ti wáyé náà nù ẹ̀yìn rẹ̀ ọjà rẹ̀ èmi Gbénga ọjà rẹ̀ rárá. tá a bá ń sọ̀rọ̀ nípa obìnrin a máa ń ṣèwé àsọdọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa fàájì ìhàwó ni bí ṣe ń náwó tiẹ̀ àti bí ṣe ń ṣàánú sí jẹ́lẹ̀ láti àwọn kankan. ó dà ìpọ̀rọ̀ yẹn gan wà nù rẹ́kọ̀dù Gbénga kan ó ní tóun bá ti pàdé ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù so bẹ́ẹ̀ ó ní tóun bá ti pàdé ẹ̀rẹ̀kẹ́ ṣọ́ọ̀bù olóbìnrin làwọn ọmọ wá kiri ó ní tóun bá ti pàdé alájẹjù ọlọ́tí làwọn ọmọ wá kiri ó ní tóun bá ti pàdé bóyá tírímù síù nígbà náà alájẹdẹ ó ní tóun bá ti pàdé tírímù sí ológun làwọn ọmọ sí kiri so ó ya. ṣé gbogbo tó wá wù sí bẹ́ẹ̀ lórí èyí tó sọ ń pa yín sí bẹ́ẹ̀ ni. ṣé tèmi ọmọ wíwí mo béèrè ní nítorí ọ̀pọ̀ ẹ̀rẹ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ ni. kò sí ìtorí bẹ́ẹ̀ kò sí ìtàlẹ́ sọ́kọ̀ yóò sá da gbogbo ẹ̀rú pọ̀ lálẹ́ tó gbogbo adé la ṣe rí yóò sì da gbogbo ẹ̀rú pọ̀ ni. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ẹnìkan pé nítorí òrò tó ní ń dá sí ojú ẹ sì tó kọ sọ̀rọ̀ délẹ̀ nípa ọ̀rọ̀ mìíràn tó mo sọ pé ní bíyàn léèrè lórí ẹ̀ mọ́. ok mo ti bẹ́ẹ̀ mọ̀ sọ. ṣe wá sọ fẹ́rẹ́ lẹ́ẹ̀kan pé mẹ́rẹ̀ pé ẹnìkan Sokoti pé ó sọ̀rọ̀ ṣùgbọ́n tó sọ kò sọ pé akínà tó fẹ́ sọ kílẹ̀ yín mọ̀ pàṣẹ ẹ̀yin jẹ́ artist ti lọ sí mẹ́ran ni. àjọ wa mẹ́ran ni. kílẹ̀ ṣe mẹ́ran. nígbà tí Sokoti jẹ́ chairman mẹ́ran PRO lèmi jẹ́. sí Sokoti ẹ ti wọ́n ti sẹ́yìn ti pẹ́ dé o. ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi Sokoti nígbà tẹ́mi ẹ̀rẹ̀kẹ́ tó dà pé oníkàlùkù sí ẹwà fẹ́ yà lọ́tọ̀ọ̀tọ̀ èmi Sokoti kan ni ẹgbẹ́ kẹbí nígbà náà wọlé wọ̀de lèmi àti Sokoti títí kódà bí ìyàwó rẹ̀ bá rí mi báyìí tó bá rí Sokoti tó bá ti rí mi ó mọ̀ pé Sokoti fẹ́ wọlé. Allahu Akbar. bí ìyàwó mi bá rí Sokoti tó bá rí mi ó mọ̀ pé mo fẹ́ wọlé torí mi ọ̀rẹ́ àjọ lẹ̀pọ̀ gidi gan. kí ni tẹ́ ẹ mọ̀ pa mìíràn. ok ní mìíràn n tó ṣẹlẹ̀ ń bẹ̀ pé n tó mú bẹ̀ tẹ́ ẹja ń bọ̀ ọ̀sáfẹ́ wá fi ìdí. àwa ò sí ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ di nǹkan kan
ohun tó ṣẹlẹ̀ ní pé kọ́lọ̀ fọ̀run kẹ́ àtọ́lì àtọ́lé náà ti kú. ta ni à ń jẹ́ báwọn. àtọ́lágbé àtọ́lágbé. gbogbo alamọ àtọ́lì náà kò sí ẹni tí ó bá compose orin tó àtọ́lì amúra nípa competition ẹ̀bùn nìyẹn. director dẹ̀ ni tó mọ̀ ń direct gan ọlọ́run fún àtọ́lì lẹ́bùn. So nígbà yẹn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sátọ́lì nínú ilé àtọ́lì bàbá kan wà ńbẹ̀. Bàbá yẹn ó máa ń ṣe bíi òun ni Gbénga rí tó fi ṣe rẹ́kọ̀dù Ìtú Bàbá Àtà. Bàbá yẹn bíi Ìtú Bàbá Àtà ló ṣe máa ń sọ̀rọ̀ rí kíníkan àtọ́lì ṣe kíníkan. So àtọ́lì wá ròyìn bàbá yẹn fún Gbénga. Agbègbè àjọ fi ṣẹ̀fẹ̀ níbi tá a jókòó sí. Àwa ò mọ̀ wípé Gbénga ti kà sọ́wọ́ bí Gbénga ṣe lọ gbé jáde lórí rẹ́kọ̀dù. lórí rédíò ló ṣe gbé jáde ló fi ṣe rẹ́kọ̀dù Ìtú Bàbá Àtà. Ọ̀rọ̀ àtọ́lì ló fi ṣe Ìtú Bàbá Àtà. Lóòótọ́ kí ló kọ ìwé tó Abidjan lóòótọ́ Abidjan náà Gbénga máa fi Abidjan ṣeré gbogbo alamọyún ṣùgbọ́n èyí tó dìjà dákan mo fẹ́ kí ló dé mẹ́tẹ̀ẹ̀ta ni mo kẹ́ sọ̀pọ̀ báyìí kí ni ń bẹ láàrin yẹn tí wàhálà fi dé. ṣé ẹ̀rí ta Abidjan ti gbà á torí Gbénga ẹ̀dá kan ni tí èèyàn lè sọ pé ibi báyìí ok a parí programu l'Ákúrẹ́ àwa ń bọ̀ àwa ní ká ya Òṣogbo bá a ṣe dóṣogbo la bá ń gbọ́ fèrèfèrè pé Abidjan ti dé láti Èkó ó ti wà lóṣogbo la bá wá Abidjan lọlé adélé mọ̀mọ́ rẹ̀ rí wọ́n dẹ̀ l'Abidjan ti dé ó ti tọ́jọ́ mẹ́ta tí ò délé bí wàhálà ṣe dé nìyẹn nílé Abidjan bí Gbénga ṣe gbé ya Abidjan ni pé ya Abidjan ń kọ́ ìyẹn ni wọ́n sọ pé ó ti dé òun ò ti rà ó ní kò lè wálé ohun tó bá ti wálé ẹ sáà mú kẹ́ẹ̀dé mọ́lẹ̀ ní o ẹ má fi ilẹ̀ o ìyá ní kí ló dé mẹ́wàá Abidjan ṣe kó mọ̀ kan ní Ìyẹ́sí so wọ́n ń Ìyẹ́sí lẹ́kọ̀ọ́ Ìyẹ́sí ibi tá a ti máa ń ṣe fíìmù ni ní Ògùn state ni ó ṣe kó mọ̀ ń bẹ̀ so ó dà pé wọ́n yìnbọn ń bẹ̀ so òkìkí ti wá kàn káàkiri pé ibi tí Abidjan ṣe yìnbọn ìgbà tí Gbénga máa dọ́dọ̀ mọ̀mọ́ olóbìnrin yẹn ó ní kò fẹ́ kí Gbénga kò fẹ́ kí Abidjan kó wálé pé ó ti sísè Abidjan sọ̀hún wípé kọ́lá ń jẹ́ ọkọ̀ ọmọ Abidjan wá yìnbọn ó sì gbà mọ̀mọ́ bá ní ha ó lọ́bìjà tó alẹ́ rẹ̀ ní kò lè wálé mọ̀mọ́ bá lọ bí bẹ́ẹ̀rì bàbá Abidjan mọ̀mọ́ bá sí ọ̀yàn rẹ̀ lẹ̀ ló bá fẹ́ yẹn ń bú rẹ̀ pé ìwọ bàbá Abidjan bàbá Tájù mọ́ sùn lọ́rùn ọmọ rẹ̀ ti wọ̀ wọ́n ní obìnrin kan ó ti pààlẹ́ lẹ́kọ̀ọ́ jẹ́ kọ́lé mọ̀mọ́ bá ń sunkún àní tó bá ti rí ẹ̀dẹ́ o àwa bá ti wá lọ ìgbà tí Abidjan fẹ́ máa wálé Abidjan fẹ́ sọ pé eré ni Gbénga ń ṣe àwọn Gbénga dẹ̀ sọ fún ọ wọn bá ti rí bàá sọ pé irọ́ ni mò ń pa o eré ni mò ń ṣe o bó ṣe sọ pé eré ni mò ń ṣe irọ́ ló wà ni mọ̀mọ́ ń rò pé wọ́n ti sọ bẹ́ẹ̀ pé ohun tó máa sọ nìyẹn mọ̀mọ́ kígbe ó kí Abidjan mọ́lẹ̀ mọ̀mọ́ ó jẹ́ ká Abidjan lọ so many things like that ni Gbénga máa ṣe ẹ̀fẹ̀ ní. kí ni mìíràn. so orin tí eré tó wá ṣe tó fi ní bàbá Ìtú Bàbá Àtà àtọ́lì ló fi ṣeré ó wá dùn gbogbo àwọn boys níbẹ̀ yẹn torí bàbá yẹn mọ́ dúró tọ́ọ̀gì bàbá yẹn wá bìlì pé àtọ́lì ló jẹ́ kí ọmọ àṣírí yẹn inú wá bí bàbá yẹn ó wá bẹ̀ sí bá àtọ́lì jà bí àtọ́lì náà ṣe flat àtọ́lì ò tiẹ̀ bínú púpọ̀ ṣùgbọ́n sẹ́ mọ̀ bẹ́ẹ̀ni kan bá ṣe ọ̀gá kan ní mẹ́rin yẹn àwọn ọmọ yẹn ò ní gbà o. kí ló wá ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ́ so ẹ̀ka ń bẹ́lẹ́ bí wọ́n ṣe gbà ní ẹ wá díjọ́ yìí àwa wá sí mẹ́ran ìkòsẹ́mi bẹ̀ Gbénga wá sí mẹ́ran tó wáyé pé mo wà mẹ́ran jọ́ náà ìjà bá mọ̀ sí torí Sokoti ni chairman wá gbà yẹn Ògúntádé ní gbàkejì ẹ̀ Prince Adéyẹmọ kọ́lọ̀ fẹ̀rẹ̀kọ́ yẹn òun náà wà ń bẹ̀ so àwọn boys bí Gbénga ṣe dé báyìí ọ̀rọ̀ tààtọ̀ lè sọ ti bí wọ́n nú wọ́n ní Gbénga lóde bí àwọn boys ṣe bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú Gbénga gbàgbó mi ò expect ẹ̀ láyé ni mi ti ẹ̀gbọ́n rí wọ́n bá bẹ̀rẹ̀ sílùú Gbénga pé ó ń sọ bótò ó ń sọ kúrò kí nìkan wọ́n sá jàjàjà àwọn àgbààgbà abẹ ní ni wọ́n mọ̀ sí o ṣùgbọ́n àgbààgbà abẹ wọ́n sá parí ẹ̀ wọ́n mú Gbénga bó sí mọ́tò ìgbà tí Gbénga lọ ó bu yẹ̀pẹ̀ mẹ́ran ó sì bá tẹ ọgbọ́n pẹ́pẹ́pẹ́ ó sì bá tiẹ̀ lọ. ó bu
ó bu yẹ̀pẹ̀ kí ni ni ìtumọ̀ yẹn? kò yé mi ṣùgbọ́n nígbà tí ó wá rí mi tó ń bá mi sọ̀rọ̀ tó bí ó ti fẹ́ tó mi sùn kan ló bá rí mi bá ní mẹ́ran mo tí mo ní ṣé o ti wà mẹ́ran ni mo ní kí ló dé mọ́ mi kò mẹ́ran ẹ mọ̀ Gbénga pẹ̀lú oríṣiríṣi ẹ̀fẹ̀. àfẹ́ sọ pé ìbínú ọjọ́ náà pé ọ̀sẹ̀ pẹ̀lú ìbínú ọjọ́ náà ìbínú ọjọ́ náà wà ní èmi ló tú òtòrè mi ti kúrò ẹ̀ ń bẹ̀rẹ̀ sọ ṣùgbọ́n ẹ tá kúrò pé lẹ́yìn ìjà yẹn ìbẹ̀tú náà ni. lẹ́yìn ìgbà yẹn èdè àìyedè ni mo yọ ọdún Sokoti tó fi ṣe chairman ni Sokoti dẹ̀ ní bí Màlẹ́kà fún wa mẹ́ran kìí ṣe tí pé mo fi sọ wàláì tí Gbénga tí Sokoti tó bá ń dùn ibì kan wàláì tẹ́lẹ̀ ibẹ̀ máa tòrò torí taratara ló fi máa ń ṣe ìgbà yẹn lọ̀tẹ̀ bẹ̀rẹ̀ lórí kó yọ Sokoti kò ní chairman tó fi Ògúntádé sí tọ́jọ́ gbá tó fàwọ̀ sí ní mọ́ wa ò ti sọ̀kan mọ́ mo lè sọ yẹn dájúdájú ìgbà yẹn náà ló fà á. ẹ ṣeun inú mi dùn púpọ̀ ẹlẹ́yìn lẹ jẹ́ kí Gbénga fẹ́ ìyàwó kejì. bẹ́ẹ̀ ni torí òun ló sọ fún mi. ṣé wòlíì nìyẹn ni. ẹni. ṣé wòlíì ní lóòótọ́. ìwọ wí. nígbà náà nínú wòlíì wòlé ajẹ́ ńgbà náà ṣèbálàjì ni ọ tẹ́fi sọ pé ṣèbí wòlíì ní Gbénga tó ń gbọ́ ìran wòlé lẹ́ẹ̀rí ńgbà yẹn náà mo tó mi gbọ́ dáadáa ńgbà yẹn ìran wòlé lẹ́ẹ̀rí. ìran wòlé lẹ́ẹ̀rí. a kàn fi ń ṣàwàdà ni so Gbénga àjọ àmì tá a ṣe fàájì Gbénga wa ní òun fẹ́ wá ní àwọn òun lè fẹ́ Gbénga kíní kan òun lè ṣe bá èmi ò dẹ̀ mọ̀ wípé ó ti lọ́kọ tẹ́lẹ̀ èmi ò mọ̀ pé bóyá ọkọ yẹn wọ́n ti di àwọn fámìlì kan ti mọ̀ èmi ò mọ̀ o èmi kàn sáré pé mo ní sọ mọ̀mọ́ torí mo lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì aláṣọ fún mo lọ mo wá sọ fún ó dẹ̀ mọ̀ bí pé mo lọ ṣọ́ọ̀ṣì aláṣọ tó o ti lọ́kọ tẹ́ ti jọ propose tó fẹ́ gan tí ò sí ní Nàìjíríà èmi ò dẹ̀ mọ̀ tí ò sí ní Nàìjíríà ló bá dúró ṣe mọ̀ pé lérè ni mí bó ṣe báyìí ọkàn mi ti sọ fún mi pé kí ni ṣọ́ọ̀ṣì mo bá ẹni tọ́lọ̀ yàn fún ẹni Gbénga Adébóyè òun ló lè fẹ́ èmi Gbénga nígbà yẹn wọ́n fẹ́ gbọ́lúdé àjọ gbé mọ́tò Gbénga lọ kẹ́rù ẹ̀ níbẹ̀ ni ẹni ẹ̀dẹ̀ ti fẹ́ wálé láti wá bẹ́yẹ introduction àbí kan ló fẹ́ sí nígbà náà báwa ṣe sísè àjò wọlé. ṣé Ọlọ́run ìrántí sọ́lọ̀ lọ sọ̀yàn fún mi. sọ́lọ̀ mọ fara pamọ́ fún yàn mi. bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí lọ sí. ètè lẹ dá ètè lẹ yá. ètè kọ́ ṣé mo mọ̀ pọ́kọ̀ ẹ̀ wà lóyìnbó ni. àwọn tí mo tó bọ́ sínú mi ni mo sọ Ọlọ́run kò sí í ṣèyàn burúkú Ọlọ́run kò jọ fẹ́ bímọ fúnra láti jọ wọ́n sì rere bẹ́ẹ̀. ó rere bẹ́ẹ̀ wàláhì ó rere bẹ́ẹ̀ gbogbo tó rí lára ìyàwó kékeré Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ lágbára Ọlọ́run tabaníkà máa ń sọ lọ yóò lágbára bàbá Àgbọ̀n àti Gbénga ǹjẹ́ ń súnmọ́ra. wọ́n súnmọ́ra ọmọ ni bàbá Àgbọ̀n jíjẹ́ sí Gbénga wọ́n súnmọ́ra kọ̀ọ̀kan dàbí ti ẹnu dìjú yọ. tẹnu yọ Ìbàdàn lẹnu dìjú yọ kí ló dé. ọmọ Ìbàdàn lẹnu dìjú yọ àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ bàbá Àgbọ̀n náà wà bẹ́ẹ̀ ẹnu dìjú yọ ṣé wọn gbọ́ láàbí nǹkankan tá a bá lọ ṣeré báyìí torí Gbénga ò mọ bá ṣe ń ṣeré powó. pa owó. ó kàn máa ṣàwàdà tá a rẹ̀ ní kẹ́kẹ́kẹ́kẹ́ wípé kán dìde kán náwó bẹ́ẹ̀ náà ni bàbá pápá ló ra jẹ́kọ̀ sítórì tiwa gan pápá ló ra jẹ́kọ̀ wọ́n ṣe àṣepowó èmi Ẹ̀rẹ̀kẹ́ la kọ́kọ́ bẹ̀rẹ̀ mo lè sọ lẹ́nìwẹ̀ la kọ́ bẹ̀rẹ̀ àṣepò tó bá lọ láwọn wàláhì tàláhì àgbò lọ́wọ́ ẹ̀ lẹ́mi Ẹ̀rẹ̀kẹ́ o lójú àgbo so Gbénga wá rí mọ̀ pé tẹ́mi Ẹ̀rẹ̀kẹ́ bá ti ṣeré a máa ń tà tó bá ti ní NMC bí kan wọ́n máa wọ́ọ̀kì jẹ́ stars fẹ́mi Ẹ̀rẹ̀kẹ́ ni a wá pè wá àjọ lọ tá a bá wá ṣeré tán kò wá ní dá wá ṣe pé tó bá dá wá owó yẹn á tó wá pé tó bá dá wà á mọ̀ pa àmì ẹ̀ta mẹ́fà ni ó kó rẹ̀ ṣe kò ti ṣẹlẹ̀ lójú ṣe kò ṣẹlẹ̀ tí òun náà ti tẹ̀ lọ́wọ́ tó bá ṣẹlẹ̀ Gbénga ti kẹ́ bí méje mẹ́jọ wá àdẹ́pọ̀wó lẹ̀ àwa fẹ́ pín ìyànà wa àtọmọdé àtẹ̀yẹ everybody Gbénga ní ẹ̀ máa pín wo àwọn òde náwó bóun ṣe ń na torí. bóun ṣe ń na tiẹ̀. Gbénga ẹ̀jẹ̀ tó fi bẹ̀yẹ̀ lẹ̀ Gbénga rí 10,000 naira ó wà lápò ẹ̀ aláfẹ́ lọ sí fàájì ó ní alájẹjù wọn ló máa kó ìdání ló bá kó fún mi lábá gbé mọ́tò òun ti wà ní ilé tó ń gbé nígbà yẹn ó ti kó ń dọ̀pẹ̀ mú èmi yìí wà ń dọ̀pẹ̀ mú ó wá ní kí n yá lọ sọ́dọ̀ mi ń dẹ̀pẹ̀ mú ìrà mi láti fẹ́ sí fàájì lèmi Gbénga bá gbéra làbá ń lọ bá a ṣe jáde ní ilé ní kí lórúkọ àdúgbò yìí kí lórúkọ bí ilé yìí mo ti ní ìjú
bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ó ṣe nìkan ṣe ilé tó kọ́ o ilé tó ń gbé ní kinní bí Gbénga ṣe jáde bẹ́ẹ̀ tó báyìí jìnnà sí ìṣàrí mẹ́wọ̀n. nítorí jẹ̀ sísẹ́ rí labára àwọn obìnrin bíi mẹ́rin márùn-ún mẹ́fà tó ń ṣe mítì Gbénga kan páàkì ni kí lẹ́yìn ṣe wọ́n lọ ń ṣe ìpàdé ni ìjọ ìlẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn ní ìpàdé kẹta náà làwọn ṣe Gbénga ń ṣètì lákàntì wọn ni wọn ní Gbénga ní alájẹjù máa wùjọ ẹ 10,000 owó ẹ̀dá owó kílẹ̀ ń dá. mo lówó kíni yẹn ó lówó tí mo kó fún ẹ mo ti bá láàfin ó bá mi kó ṣèbí mo lówó mi kówó mi fún mi ó jẹ lọ́ba gbowó mi lọ́ba gbowó lọ́wọ́ mi wọn ní ẹgbà ẹ lọ fi wọ́pọ̀ àkáǹtì. tí ẹ ti jẹ́ báyìí nísìn. mo ní kí n tiẹ̀ ìwọ pẹ̀lú kan lọ́wọ́ pọ̀ kan aláyé mi Gbẹ̀ngúlò la bá ń lọ. kò sí àkàlà mọ́. kò sí mo ní Gbẹ̀ngà tí o sì kọ́bọ̀ lọ́wọ́ oníbẹ̀ mi ṣe bá mi sọ̀rọ̀ ni onùtọ́lọ́ ni kì í ṣe mo ṣe o ibo láti fẹ́ rówó oníṣẹ́ wọ̀ lọ́lọ́run mi ni mi sọ lọ́yẹ̀ ṣe wàá rówó gan-an. lábá àrówó ìyẹn náà mò ń sọ̀rọ̀ lórí bá a ṣe dé lọ́pẹ̀ mú la bá ń lọ báǹkan olówó ni Popsi ó mọ supply ọtí supply Popsi ọlá ọ̀fẹ́ gbogbo àlàmọ́ ń dọ̀pẹ̀ mú olówó gidi ní Èkó ní Agége yẹn nǹkan Agége kan ni ìyẹn Popsi bàbá Popsi gbọ́dọ̀ pé bàbá náà ti lọ. So bàbá bá dúró síbi ilé ẹ̀ a kàn ń kọjá lọ ní Gbẹ̀ngà kan páàkì ló bá páàkì mọ́tò bàbá wa ní Gbẹ̀ngà Adébóyè aláyé mi Gbẹ̀ngúlò Gbẹ̀ngà ní bàbá ẹ lẹ́sà kíní kan Gbẹ̀ngà ní bàbá mo bímọ o bàbá lọ́nà wa wọ ọba dá sí ọmọ wo ló bí fẹ́ẹ̀kì ni ó ní bàbá mo bímọ bàbá ní ọlọ́wọ́ wọ ọba dá sí o kíní kan o bàbá níjọ́ òní kó mọ́ àwọn ní ọ̀túnla ní kó mọ́ bàbá ní kó gbé mọ́tò kó lọ kógò wá wọ́n á fún ní stout kàtọ́ 10 wọ́n á fún ní gúdà kàtọ́ 10 wọ́n á fún kí ó sá bàbá sá kan tí lọ ó ní wọn fọ́tí wọ́n ní kí ló fẹ́ olówó ni wọ́n fẹ́ bàbá bá wọlé lọ bá ní owó ṣèṣì wà ń bí òtó nǹkan 20,000 lówó tó wà lọ́wọ́ mi ń bì àwọn ẹ̀kọ́ wa náà bá kó fún bàbá ní ọ̀dà ìjọ òní kó mọ mo fẹ́ wá ó ní wọ́n ní kí n má pariwo ó wá kó fún mi èmi mo gbowó náà jọ náà àwa lọ ní èló mo fi tọrọ mo ní 10,000 ó lè lọ àrùn 20 ó ní mo ti bọ̀ pààrọ̀ owó in fact he's a man àkàndá kan ní Gbẹ̀ngà tí èèyàn gbọ́dọ̀ máa tí èèyàn bá máa sọ Ọlọ́run. àwọn kan tí a ti pè sórí ìkànnì yìí wọ́n ní àríran ni tó bá ríran sí yàn wọ́n náà kàn máa sá fún wa ni pé mọ́jọ́ oríran sí ọ torí tó bá rí sọ́ọ̀sẹ̀ o sóòótọ́ ni. kò sí rọ́ńbẹ́ àríran ní Gbẹ̀ngà èwo náà ṣe lójú tẹ́ ẹ bá pé olóyè àjèrè nítorí tí olóyè àjèrè àfẹnú ààrẹ rẹ sọ ẹ má jẹ́ kébi sọ a sọ fún yín pé àríran ní Gbẹ̀ngà àwa ní èmi ní PRO fún ANTP ní Lagos State à ń pè bìkan ní Gídà Àbíbà ọ́fíìsì ẹni lókè ní Gídà Àbíbà èdè Haúsá ni Abibat Gídà Àbíbà màmá yẹn ló ní Haúsá ni màmá yẹn bẹ́ẹ̀ tó ti gbọ́ Yorùbá màmá yẹn burú débi pé so bẹ́ẹ̀ gbogbo ara máa ń bẹ̀rù ẹ̀ àwa la wá gba òkè pátápátá la fi sí ọ́fíìsì ìgbà yẹn Sokoti ni vice deputy governor Lagos State ANTP Alade ni chairman èmi ni PRO ńgbà náà Adéòtí ni organizing secretary so Gbẹ̀ngà wá síbẹ̀ afẹ́jọ jáde níbi tá a fẹ́ jọ lọ bó ṣe dé nìyẹn ló bá park ló dẹ̀ gòkè ó ti bá wa ṣeré òsàmọ̀ arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ dùn bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ òdùn kò ẹni tí ò fẹ́ kí ni ò fẹ́ kí ọmọ bó ṣe máa lọ bí Gbẹ̀ngà ṣe lọ́nà bí obìnrin ni arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ dùn ẹ̀gbẹ́ òsì dẹ́ni tí ò fẹ́ kí ni ò fẹ́ kí Gbẹ̀ngà bá gòkè wá a ti ń sọ̀rọ̀ lọ́kẹ̀dẹ̀ kan dúró alájẹjù ó ń ta ló nílé alájà ni ní alájà sí Abibat mo lóun ló nílé. bá a sọ wọn bèèrè ara mo fẹ́ máa gbọ́. ó nílé bá mi pè wá. kí ló dé. mọ̀mọ́ tí ò ní mọ̀mọ́ tí ò tá à kì í súnmọ́ kí n lọ pè wọ́n ni mọ̀mọ́ ò ní wá ó ló fa yé ara rẹ̀ sùn nù ó ní ẹ̀fí ilẹ̀ ó ní kó mọ̀ wá mo ní kí ló dé ó nílé yìí ó ní mọ̀mọ́ jẹ báǹkì lówó ó ní wọ́n sì fẹ́ ta lé àwọn ò sì mọ̀ pé mọ̀mọ́ jẹ báǹkì lówó àwọn ọmọ kankan. tí ẹ ti gbọ́ n bá ní kí n lọ n bá sọ̀kalẹ̀ n bá lọ bá alájà Gbẹ̀ngà ló ń fẹ́ rí yín ẹgùn kẹwàá alájà ló fẹ́ rí mi kí ló fẹ́ rí mi fún
mo ló sọ o mo ní mi dẹ̀ mọ́ tó fẹ́ rí fún alájà ọlọ́run wá kó sálájà yẹn nú ó dẹ̀ gòkè tẹ̀ mí lé mi labádókè Gbénga ní alájà wọ́n sọ fún wa ń bí wọ́n lẹ̀ ní gbéraga wípé tó bá pè yín ẹ̀ ní wá alájà ní ta ló sọ bẹ́ẹ̀ mèmí náà bá kọjú sí ta ló sọ ó ní ilé yìí ẹ lọ kún ní ọ̀dà fífún pátápátá alájà níbo mo fẹ́ ró ẹ má kún ẹ̀yin tẹ́ jẹ báǹkì lówó tí báǹkì fẹ́ ta lé alájà ní báǹkì fẹ́ ta lé tí ẹ bọ́ purọ́ ni alájà ò bá sọ̀rọ̀ mo bá rò pé sí òótọ́ ni alájà jẹ báǹkì lówó àsálàjà ó jẹ báǹkì lówó lóòótọ́ ó bá ní kó lọ kúnlé alájà bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ Gbénga ibo mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi kún gbogbo lé yìí ló bá ní ọ̀dà tó bá lè kún gbogbo lé lọ kún iwájú rẹ̀ ní fífún wọn ní ìta mọ́ kò ju ọ̀sẹ̀ kan sí méjì alájà sáwọ́ ó kún iwájú fífún àbúrò alájà kan ó ti sọnù tán wá kiri tó sọnù sílùú òyìnbó tó dókì yẹs ló ti lọ ó ku ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta tó fẹ́ ta lé yẹn ni ọmọ àbúrò alájà yẹn ló dé láti ìlú òyìnbó làlájà bá sunkún pé oúnjẹ gbèsè ńlẹ̀ lẹ ọkùnrin yẹn ló fún un lówó kó lọ fi sanwó lé yẹn mo fi Ọlọ́run sẹlẹ̀ rí. àríran ni ọ̀dà ẹ̀rẹ̀kẹ́ ń ṣèkó mọ́ àwa wà nínú ilé ẹ̀rẹ̀kẹ́ nígbà tí ẹ̀rẹ̀kẹ́ bí Dámilọ́lá ti di sisi. bẹ́ẹ̀ni àwa wà nínú ilé àbá ń ṣèkó mọ́ pálọ̀ láti ń ṣèkó mọ́ so pásọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wàásù bẹ́ẹ̀ sí ṣe pé nínú kinní tó bá sọ pé ẹ lọ sí bíbélì báyìí tí pásọ̀ fẹ́ ṣe wàásù. bẹ́ẹ̀ ni. ó ní ẹ lọ sí bíbélì báyìí ẹsẹ̀ báyìí. ta ló sọ báwọn. ìyẹn pásọ̀ tó fẹ́ sọmọ lóko. gbogbo àwa lórí ìjòkó àti Gbénga ó ní ẹ lọ sí bíbélì ẹsẹ̀ báyìí kí ló sọ Gbénga kẹ́dìdé ó sì ṣe ní ọjọ́ wọn ni kíní kan ṣe báyìí gbà sọ. tiẹ̀ ti jẹ́ bọ́ọ̀lù ọ̀sẹ̀ máa ẹsẹ̀ tí wọ́n pè. kò yé mi ó kà lórí ó kà délẹ̀ báṣọ àti máa ṣe Gbénga báṣọ kò tẹ̀ wò kò mọ bẹ́ẹ̀ ń wùwé o báṣọ ni kí ló sọ àtúnṣọ Gbénga sọ Gbénga àní kíní kan Gbénga àtúnṣọ láì lórí láì wọnú bíbélì in fact àwọn àbúrò Gbénga gan mọ̀ wọn ẹ bá lọ bẹ̀rẹ̀ sọ́ọ̀rì kan wà tí a bá ti rí ṣeun sọ pé Prince jọ ẹsẹ̀ wo mo fẹ́ fi rìn dáàfin ẹwọ ni túmọ̀ yẹn. tó bá sọ fún ṣeun yóò sọ túmọ̀ rẹ̀ sọ lórí ètò yìí. sọ fún ṣeun sọ pé Prince jọ ṣe wọ́n mọ̀ sọ fún ká lòdì alájẹjì ló sọ. ṣé wọn rántí sọ lórí ètò yìí bó ti pè wá ẹ lọ pẹ́ sí YouTube channel Gbóyèga Galawa TV. báwo lọ gbọ́ ti ṣeun Prince jọ ẹsẹ̀ mo fẹ́ fi rìn dáàfin. kí ni túmọ̀ ọba wo. kí ló ṣẹlẹ̀ èmi ló ṣẹlẹ̀ sí gbogbo wa wá sọ́dọ̀ Gbénga á fẹ́ sí fàájì ìgbà tí mo wá débẹ̀ agbádá white mo wọ̀ complete fìlà white bàtà white complete gbé àjọbẹ wà ń bẹ ṣeun wà ń bẹ bóyè bongaga wà ń bẹ kí ló kọ àbúrò Gbénga yìí àbúrò Gbénga Máyọ̀wá Bánjọ òun náà wà ń bẹ bá a ṣe gbéra nìyẹn gbogbo wọn wá fún sí iwájú wọn fẹmi nìkan lẹ sẹ́yìn mo jókòó Gbénga wá ń sọ fún mi pé ẹ wá òbí tá à ń lọ yìí o ohun tí n bá ti pè yín ní kẹ́ ẹ jẹ́ o ọba ní kò burú. má pè yín ní wèrè náà lè jẹ́ bẹ́ẹ̀. olùtẹ̀ bá tọ́ bá ti pè yín sáà kì í kọ̀rọ̀ sí lẹ́nu ó là ń lọ ṣe fàájì mẹ́tò tó bá ti pè yín. àgbà fún bá a ṣe wá débẹ̀ mẹ́wàá Gbénga ti lé obìnrin yẹn títí obìnrin yẹn ń tọ́tí lágége ó ti lé títí ọmọ Gbénga ò bá obìnrin ò gbà tí Gbénga high class ìkíní kan nìhun ó dà mọ́ pé Gbénga ó bá ṣe tán o lè máa sọ fún lómi o lè gbé jáde lórí rédíò yóò gbé jáde lórí rédíò tí o lè ṣe bẹ́ẹ̀ tó láàkì Gbénga ṣùgbọ́n ti ṣàkíríkì yẹn ọ̀sàmọ̀ tó máa ṣàkíríkì bàbá ẹ̀ ni àbí wò bá ṣàkíríkì sọ̀kí sọ̀ ń bọ́ lọ. ọmọ tó rò tó. tó náà ní alákẹ́lẹ́ ni. so bí Gbénga ṣe débẹ̀ yẹn kábíyèsí o èmi ni n bá bọ́lẹ̀ kábíyèsí ọba síjú adé kábíyèsí ẹ̀ máa wọlé mo á rò pé mi jọ síjú adé ló bá wọlé ó ti lọ sọ fóbìnrin yẹn pé àkọ́bí síjú adé ló wà yìí opposite ìlú òyìnbó dé lòun ní ká ṣe fàájì lọ́dọ̀ ẹ̀ èmi ò dẹ̀ mọ̀ Gbénga dẹ̀ ní tó bá yìn ẹ́ lẹ́ni wàá tún jẹ bọ́ọ̀lẹ̀ ní kò jẹ́ tó bá ní kò rí bẹ́ẹ̀ àmọ̀ yẹ̀yẹ́ o ló ṣe kábíyèsí o kábíyèsí èmi náà yẹn gbádá mo tún àrùn lọ́kàn ká
tèmi ta lẹ́nu mo ń rọkàn mo sá ló bá ní ọyá ẹ sá fún everybody Gbẹ̀ngà dẹ̀ ní kò mú òkèlè yẹn náà wàláì ọlọ́run kọ́ ló máa mi fọ̀rùn kẹ́ kò láhùn téèyàn bá ní problem tí Gbẹ̀ngà bá dọ̀dẹ̀ ó rẹ̀ láti kó gbogbo owó ẹ̀ fún ẹ kò fi lọ solve problem yẹn kó o ní problem tó láyé ọ̀tọ̀ ló bá pè mí kábíyèsí o síjú adé kíní kan níbùsẹ̀ kíní kan ló sábẹ̀ sí kìíní lóbìnrin yẹn bá dé ló wá ní ọyá sóò ní ṣe kábíyèsí ìyẹn bá ń bèè lọ́wọ́ ní sóò mọ́ ní àkọ́bí síjú adé nìyẹn tó wà nílùú òyìnbó ṣẹ̀ṣẹ̀ dé ló dé sọ́dọ̀ mi Sheraton Hotel ló dé sí ṣùgbọ́n ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá Sheraton Hotel ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá ló ní ká ṣe fàájì mo wá rò lókàn mi ní màdàrà rẹ̀ wọ̀ náà. gbogbo tí wọn fẹ́ máa mú ìdẹ́wọ̀n lè tí wọn lè báyìí. ló bá bẹ̀rẹ̀ sí sáfùá ó dẹ̀ ń ṣe pepper soup kan ó le jù ló bá fún oníkàlùkù ní abọ́ kọ̀ọ̀kan pepper soup mi ìmọ̀ bí tó ti rí abọ́ tẹ̀ngẹ̀rẹ̀ yẹn díìsì ńlá white ńlá gbàngbà tó ní ọmọ rí ló bá kó pepper soup bíi 6 sínú ẹ̀ ló dà sínú ẹ̀ ló gbé síwájú mi lè jẹ́ torí pé ọkàn mi ò balẹ̀ tí n bá mọ̀ pé kò sí ohun tí yóò ṣẹlẹ̀ ni èmi tí mo láìkẹ́ ẹran n bá kàn mú kan mo jẹ díẹ̀ mbẹ́ n bá bò padà lọ́ba ní kan gbé irinṣẹ́ lọ́ba gbé barista sí lọ́ba ní ká máa jó kábíyèsí ẹ̀ dìde jó náà ó dẹ̀ bu owó lápò ara ẹ̀ ó dẹ̀ dúró ko fún mi tí wọ́n mọ̀ ó ní kí n máa ná fún everybody n bá bẹ̀rẹ̀ sí náà fún wọn kábíyèsí náwó àṣẹ́nu tó fẹ́ ṣe bá a ṣe tán tí àwọn èèyàn mutí lọ ibẹ̀ yẹn tóbi gan ó bá pè mí ó ní kábíyèsí ó ní kí n lọ pàṣẹ fún pé kó tilẹ̀kùn táwọn èèyàn mutí lọ́wọ́ kó tẹ̀lé wa mo ní àwọn èèyàn mutí lọ́wọ́ mi lé tilẹ̀kùn mo ṣe máa ní kó tilẹ̀kùn olùtí mo ní kó ṣe ní kó ṣe n bá pè mo ní ọ̀yá wá yára lọ tilẹ̀kùn ó ń tẹ̀lé mi a ní kábíyèsí àwọn èèyàn mutí lọ́wọ́ Gbẹ̀ngà bá tó sọ sí mi létí sọ pé káwọn ọmọ ṣẹ́ káàdù bí kò ń tẹ̀lé mi lọ́dà n bá lọ́dà sọ fáwọn ọmọ ṣẹ́ káàdù bí kò wọ́n tẹ̀lé mi mo ti gbọ́ kábíyèsí mo yí kọ́ sí o lọ́ba wọlé lọ yóò tẹ̀lé mi ẹni tó wà ní Sheraton èmi tí mo sì dúró kò sí kára gbogbo tó wà lọ́mì tí n bá wò bá ló fi kọjá 1,500 tí mo sì ní mo wà ní Sheraton mo ní tèmi bá mi ibo mo fẹ́ gbé lọ Gbẹ̀ngà kó sá tẹ̀lé wa àbáwọnú mọ́tò náà ti múra ó sọ fún ẹ bá mi túbí ṣe o mo ń bá kábíyèsí lọ o síjáde mo ń tẹ̀lé lọ o sì wọnú mọ́tò ní ẹ ló bá tẹ̀lé wa n bá ro Gbẹ̀ngà ló wà òun fẹ́rẹ̀ ló wà kọ́ bá ní Gbẹ̀ngà wọ́n lẹ́jọ́ kò sí àbẹ́yìn ẹ̀yìn ni èmi àti obìnrin nìkan lájọ́ kò sẹ́yìn àbí 3 sí 4 àbí 3 sí 4 wọ́n jókòó síwájú ní Gbẹ̀ngà ní n bá ní Gbẹ̀ngà ọmọ ìbíyẹ́ bá dìbò là ń lọ báyìí mo ní Gbẹ̀ngà ó yá máa gbé mi lọ sí Sheraton èmi ti bìbí pé tàbá dé Sheraton màá bọ́ lẹ́bẹ̀ẹ́ ní fẹ́ lọ́tọ̀ kò kúkú mọ̀ bìbí mo ní Gbẹ̀ngà ó yá máa gbé Sheraton Gbẹ̀ngà ní Sheraton báwo madam sọ fún ọkọ ẹ sọ fún kábíyèsí ilé mi ló gbọ́dọ̀ sùn lẹ́nìí kí ló dé ó pẹ́ tá a ti mọ́ra ìgbà tí ò tí ì sówó àjọ máa ń sunlé ara wa ni so èmi ti sunlé kò wá lè sunlé mi àfi bí ipò fògùn sẹ́ni yẹn lẹ́nu ìyẹn náà ó dá ń gbọ́ kábíyèsí ẹ má ti jà lọ Sheraton tó bá dé lọ́la ká máa lọ mo ní mo ti sanwó bẹ̀bẹ̀ mo fẹ́ sùn kí ni kan Gbẹ̀ngà yarí fún mi o ilé olówó rà oníbẹ̀ là ń lọ sùn lọ́ba ni ó dá mo ní no problem ẹ jẹ́ lọ sùn bẹ̀ làbá débẹ̀ bá a ṣe jókòó sí pálọ̀ Gbẹ̀ngà ó ti ṣe yàrá kan torí yàrá kan wà tó jẹ́ra àlejò sọ yẹ kí n máa ju èfọ. ìwà ni mo yàrá ni gbogbo yàrá mo mọ. wọ́n ti lọ túbẹ̀ ṣe pé ibẹ̀ ní kábíyèsí ó sùn làbá ní ká ṣe fàájì ń pálọ̀ ó sì wọlé ó sì gbẹ́bù jáde ó sì gbé sórí tébù kan lóka kú máa mu tó yóò mu kíni kan a wá ṣe fàájì níbi tí Gbẹ̀ngà ti fẹ́ tú ṣe fún mi ó bá lọ mú bàbá ọlọ́mọ àìmọye gbàgbà níbo lọ gbọ́ níbi tí mo ti ń já búrẹ́dì fún ọmọ kéékèèké tí mo pọn ọmọ sẹ́yìn tí mo fìdí jó lẹ̀ odidi ìyàwó. rẹ́kọ̀dù yẹn mo lọ gbọ́ ọmọ sí gbẹ̀gẹ̀ fìdí kíní kan tí mo ti ń fìdí jó tí mo ti ń já búrẹ́dì fún ọmọ kéékèèké lórí kẹ̀kẹ́ ló bá lọ gbé sí obìnrin yẹn tó bá ti wo fíìmù yẹn dé àtúwojú mi díẹ̀ tó bá wo fíìmù yẹn dé àtúwojú mi díẹ̀ mo wá ní mo kọ ẹ̀tẹ́ ni o mo ní màdìá mo ní já wọlé lọ
obìnrin ẹ̀ gbọ́ sí mi lẹ́nu ó ń wò mí ó ń wo kinní yẹn bẹ̀ sọ wọn pé mo ti darúgbó mbẹ̀ lábàjọ wọ yàrá lọ àti wá wà nù yàrá o ọ̀kadà kan ni mo ń gbọ́ òun Gbénga ló ń sọ fún pé ìwọ tó wà lẹ́nu ọ̀nà yẹn má tilẹ̀kùn o má ti wíńdò tó bá ti wíńdò tá a ṣe tí lè fi jóná gbogbo yẹn ló máa gbọ́ mo ti mọ̀ pé mi ló ń bá wí kí n má ti wíńdò ló ń sọ. wọ́n fẹ́ wo ohun tẹ́ ń ṣe. yóò wò tá. ẹ bá wọ́n máa yẹn ṣe nǹkan. mo bá ṣe nǹkan o ẹni tí ò bá àwọn yàrá ò lè máa ń tá a ṣe ó mìíràn gidi ó dùn lọ́pọ̀. gbogbo wàhálà tó sí yẹn sọ́kàn fi mẹ́sì obìnrin yẹn. ó kàn fi ohun tó fẹ́ ṣe náà nìyẹn ló bá sí wíńdò lẹ̀ ní èmi náà bá bẹ̀ sí mo kàn bá ṣe rí àkàn sáwàdà ló sì prince jọ ẹsẹ̀ mo fẹ́ fẹ́ rìn dáàfin kẹsẹ̀ mi lè prince ló ń ha pariwo àwọn ṣeun gbogbo ọlọ́yin pọ̀ mí lójú wíńdò. in fact Gbénga ọ̀run rẹ̀ ó bá lọ ó lágbára ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ pé Gbénga Adébóyè ọ̀rẹ́ wa ni ẹ rí i pé ìhà tó tún kọ sí àwọn yàtọ̀ sí everybody totally gbogbo ọtẹ ẹni agbé wa Babalọ́lá abẹ́bà gbọ́rọ̀ akínmẹ́nu gbogbo wọn náà ni wọ́n lò. tá a bá powó pẹ̀lú eléré rẹ̀ táwọn bọ́ọ̀sì wà bẹ́ẹ̀ tá a ti ń kawó tá a máa kó dání ẹ̀ríkà ti sọ sá sí mi torí mi ẹ̀ríkà gbọ́ sá ẹ̀ríkà ní rìké yẹn èdè Haúsá ni rìké ni pé mú dání kí n ti mú dání náà káwọn bọ́ọ̀sì fi kókó fi kó àmẹ́tẹ̀ẹ̀ta káwọn ẹ̀ta máa fún 10 naira ẹ̀ta máa fún 20 naira máa gbà kó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ríkà bá ti ṣe rìké Gbénga rìké kíni akọwọlẹ ẹpin kẹfẹnìkan kún tiẹ Gbénga ní sùúrù ìwọlẹ Haúsá rìké Gbénga ó máa pin afọnìkan kún tiẹ kò fẹ́ cheating kò fẹ́ pé ọmọ kan kéré sí fẹ̀yìn jẹ àtọ́ Gbénga ò fẹ́. alájẹjù la ti ń gbọ́ látàárọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan ẹ̀ẹ́dẹ̀kú ààrẹ fúnra kù ti ẹ̀rẹ̀kẹ́ ìṣọ́bù lára ń ṣeré pẹ̀lú ẹ̀rẹ̀kẹ́ ńgbà tẹ gbúrò kókó. in fact mi ti gẹ̀ẹ́tì ara mi tó wà sí ẹ̀yìn tẹ́ tó jẹ́ àmì ọ̀pọ̀ báyìí. bẹ́ẹ̀ni mi gẹ̀ẹ́tì ara mi ní tẹ̀yìn o to God who made me nígbà tán pé èèyàn nígbà tán ní Kẹ́hìndé Ọlágbódù àbí nǹkan kan Adégbódù tó kú nígbà tí tẹ̀rẹ̀kẹ́ náà wá ṣẹlẹ̀ mo wá rí bó ṣe ń rí lára bọ̀bọ̀ yẹn ipò tó wá ibi tí bọ̀bọ̀ yẹn máa wà lénìí mo mọ̀ pé tó bá ti rántí sí ó máa bá a lọ́nú jẹ́ torí kò sí gbà nígbà tẹ́rẹ̀kẹ́ wà ní hospital tó kú bíi 3 or 4 days tó kú kò lè sọ̀rọ̀ kò lè ṣe mo wá lọbẹ̀ mo ti débẹ̀ ó ti tó 3 days ó wá ṣe comedy kan tó serious ó ti tó ẹ̀rẹ̀kẹ́ ó tó 3 days ó wà níbẹ̀ ó kàn lajú báyìí fẹ́rẹ́ ló wá rí mi ó wá ṣe báyìí ó náwó sí mi kò lè sọ̀rọ̀ n bá gbọ́wọ́ lé lọ́wọ́ n bá bọ̀ lọ́wọ́ ló bá ṣe báyìí ó ní kí n jókòó sórí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá jókòó tì í mo máa ń sọ fún un pé dárayá àti oníwà àti nídìí owó oníwà àti fẹ́ onímọ̀ nídìí owó ó ń sọ mi àgbọ́ dáadáa bẹ̀tẹ̀ mi gbọ́ mo ní sáà dárayá mo nídìí owó bẹ̀ dárayá ó nítorí wàá fẹ́ wọkọ̀ padà sí Iléṣà mo ní mo mọ̀ ó ní kí ìyàwó nǹkan fún un ní ansẹ̀tì òun ìyàwó ó fẹ́ toró máa ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ sẹ́ndì owó sí mi pé kí n kàn lè rú toró mọ kọ̀ǹdíṣàn mi náà wípé kò tí mú débi tó ẹ̀kọ́ mu dé ó fẹ́ sẹ́ndì owó sí mi pé kí n fi move ló bá ṣe mọ́tò fi ilẹ̀ àwọn bá ń ṣe báyìí lọ́wọ́ báyìí kò lè tẹ́ mo ní fi ilẹ̀ àní kò dára yá tára ẹ bá yá mo wà òkè kíní kan in fact. ẹ̀rẹ̀kẹ́ ọ̀hún rírà o ọ̀rẹ́ gbogbo wa ni ẹ kọrin kan fún un nígbà tó kú. bẹ́ẹ̀ni mo gbọ́ nígbà tí mo gbé wọn sórí program mi ní òǹrọ̀sí program. bẹ́ẹ̀ni episode dáhùn. ó wù mí kẹ́ ẹ gbọ́ ọ̀ kí n fún yín kẹ́yìn play fúnra yín wo bá mi lọ sọ́fíìsì yín mẹ́wàá ayọ̀ sẹ́ẹ̀tì ẹ wù mí kẹ́ ẹ gbọ́ kí n fún yín kẹ́ ẹ gbọ́ mo kọ́ fún un. ó máa wọlé so títí ìgbà míì tí màá pè yín à ń kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáyé pé àpárapàrà kò ti ẹ̀rẹ̀kẹ́ ní sọ bàbá olóyè rẹpẹtẹ kí Ọlọ́run dáhùn mẹ́sì àti ìyàwó ẹ̀yin tá a mọ̀ ní 24/7 lájọ mọ̀ ẹ̀kọ́ alájẹjù àti ẹ̀rẹ̀kẹ́ alájẹjù rẹ̀ ẹ̀rẹ̀kẹ́ ti lọ Ọlọ́run dò tí yín sọ̀rọ̀ lágbára Ọlọ́run kọjá bóyá jẹ́ lórí ìkànnì Gboyega Lawal TV YouTube channel wọn náà lẹ ti ń wà tẹ́tí ń bọ̀ wá títí àkókò mi ká tún jọ máa bára wa ṣe ẹlẹ́mbẹ̀ wọn
àwọn tó mú tuntun mi wá ẹ lè fẹ́ pè bóyá ẹnì kankan tẹ́ fẹ́ bá wa sọ àbẹ̀fẹ́ sí àwọn corrections kan ẹnìkan òkè máa tán 080-232-51601 080-232-51601 àjọṣe wa kò ní bàjẹ́ ó dàbọ̀.